mo kí yín ẹ kú dédé àkókò yìí ibikíbi tẹ́ bá ti láǹfààní tẹ́ ti ń gbọ́ mi tẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ tún fi ojú gan ni àwòrán tẹ́ ń wò yìí ìkànnì Target Radio TV lẹ́ láǹfààní tẹ́ ń wò lásìkò yìí agbègbè Olúawo Ẹgbẹ́dá la ṣe bẹ́ẹ̀ tá a fi ìkàlẹ̀ sí nílẹ̀ Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Èyí arígbọ́ ìròyìn ajá àbálẹ̀ ìròyìn tó ń gbóná fẹlifẹli bó ti ṣe ń gbóná fẹlifẹli la ṣe bẹ́ẹ̀ la mú wá fún yín lọ́wọ́ àsìkò tá a wà yìí. Ìtọ́wò la fi máa dùn ọbẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹ jẹ́ ọkọ́ mú àwọn ògèrè orí epo ọ̀hún ẹ jẹ́ mú wá fún yín náà bó ti wà níkàlẹ̀ níwájú mi ní àyín. Ó tún ti ṣẹlẹ̀ o nínú ìkọlù àbáàdì ètò wáyé lọ́gànjọ́ òru àwọn abánidì tí ò mọ́dì tá a mọ̀ sí báńdíìtì ní àwọn agbésùmọ̀mí wọ́n gbẹ̀mí lẹ́nu èèyàn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n tún he àwọn 22 wọn ìwọ́kóbó bí ìgbà tí èèyàn ń ègbín lóko iwájú. èmbí Yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ gbogbo ń tòlè ọjọ́ kan báyìí ṣáà náà ni ti Olóhùn ẹ wá wo ojú afurasí alọ́kó lóhun kígbe tọwọ́ àwọn ọlọ́pàá ṣe bẹ́ẹ̀ tó bà tó wá òpàpàkò bí olè nù rèké Chidi Ebere ẹni ọdún 27 27 years òní o òun láfurasí tó já ọ̀kadà gbà ṣùgbọ́n ọwọ́ ṣìkún òfin ó ti mú un. Ó mà ṣe o ẹ̀fún ni ká pe léyìí àbẹ́ẹ̀dì àbí ká sọ pé ṣètò wọn epo ni àbí ti àìrówó ra epo ọ̀hún. Rabiu Sani ẹni ọdún 22 22 years ó rẹ́wọ̀n ọdún 12 he látàrí pé ó fi tipátì kúùkù jẹun síkú sí ọmọdé jòjòló kan ní ìlú kan. Ìlú wo ni mò ń bọ̀ wá. Ẹ wò ó ẹ̀yin ọmọ orílẹ̀-èdè yìí àfi káyà sọ́ra o kẹ́ kíyèsára fún àwọn agbéruni látẹ̀yìn tí máa ń fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí lùní ní jìbìtì báyìí lórí ọ̀rọ̀ irọ́ pọ́nbélé kan tó yẹ pé ó ti di tọrọ fọ́kálẹ̀ báyìí lórí ọ̀rọ̀ ẹgbẹ̀rún lọ́nà 5 náírà 5,000 naira alábàpọ̀ tí wọ́n ní wọ́n ya àwòrán ààrẹ Tinubu sí. Irọ́ ni o kò sóhun tó jọ bẹ́ẹ̀ rárá àti rárá. Báńkì àpapọ̀ ilẹ̀ yìí ń ló ti gbéjàrí bẹ́ẹ̀ fún àwọn èèyàn lẹ́yìn ó fi gbé ta pé ẹ kíyèsára o ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra ẹ̀ ewu náà sì ni. Níṣẹ́ ló dàbí ẹni ń wo eré orí ìtàgé tàbí ìgbà téèyàn ń wo sinimá ti àgbéléwò olóògbé Babátúndé Omídínà tọ́pẹ̀ yàtọ̀ mọ̀ pé wọ́n bá sùwé àbí ká sọ pé ńgbà téèyàn ń wo sinimá ti Bàbá Sàlá tó jẹ́ àwàdà kẹríkẹrì pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ Ẹdó ṣe gbé gbọ̀ngàn kan ti pa yún ní gbọ̀ngàn ayẹyẹ lẹ́yìn ìgbà tó jẹ́ pé ìyún ní Idris Abdulkarim ó ti bẹnu àtẹ́lu Tinubu. Ọ̀dà ẹ̀wọ̀n nǹkan fìdílé ẹjẹ́ ẹmú díẹ̀ wá nínú àwọn ìròyìn ọ̀hún torí pé ìtọ́wò báyìí ẹ ti máa dùn ọbẹ̀ bẹ́ẹ̀ sì ni kò yẹ kẹ́ ẹ máa fi òórùn ẹ̀fọ́ jẹ̀kọ̀tàn ẹ̀dọ̀ kí ìròyìn ọ̀hún òun lè léyìí. Ó mà ṣe o ẹ̀fún ni àbí èèdì Rabiu Sani ẹni ọdún 22 22 years ń lọ ti rẹ́wọ̀n ọdún 12 he báyìí níṣẹ́ ló fi tipátì kúùkù yẹnsùkú sí ọmọ ọdún 4 ìyún ní níjọba ìbílẹ̀ Jakunso tó wà ní ìpínlẹ̀ Yobe. Bẹ́ẹ̀ sì ni ìwádìí tí àwọn ọlọ́pàá ṣe lórí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣàfihàn rẹ̀ pé níṣe ni wọ́n gbé báyìí tí wọ́n ti fi ojú rẹ̀ ba ilé ẹjọ́ tó yẹ pé ó ti wà ní ilé ẹjọ́ tó sì ń káwọ́ pọ̀yìn rojọ́ ní ilé ẹjọ́ mátíréètì tó ń bẹ ní Damaturu wàyí o lẹ́yìn àwòtónu àti ọ̀rọ̀ tó wáyé ní ilé ẹjọ́ adájọ́ ilé ẹjọ́ májísírèètì ọ̀hún Ahmed Mohammed yóní Baguya ló bá ní Sani jẹ̀bi ẹ̀sùn ìfipábánilòpọ̀ ọ̀gbà bẹ́ẹ̀ ló bá ní kí Sani kó lọ́ọ́ rèé mọ́ ṣeré ọdún 12 lọ́gbà àtúnṣe látàrí ìwà
ìfitipátìkùkù jẹran sókù sí ọmọ kékeré. Nínú ìròyìn tó ní ṣe pẹ̀lú àwọn abánidí tí ò mọ́dì tá a mọ̀ sí báńdíìtì, abúlé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà ní ìjọba ìbílẹ̀ Sabombini ìyọ̀nì ní ìpínlẹ̀ Sokoto ní àwọn báńdíìtì wọ́n ṣe ìkọlù sí láàrin aago 11 àṣálẹ́ sí aago 12 ọ̀gànjọ́ òru ni wọ́n ti ṣe ìkọlù ọ̀hún. Àwọn abúlé mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ẹjẹ́ mọ́kàn wá abúlé Sabombini àti abúlé Dan Anduwa tó fi mọ́ abúlé ìyọ̀nì abúlé tí wọ́n ń pè ní abúlé Kuwanra Gamba ìyọ̀nì gbogbo abúlé yìí ìpínlẹ̀ Sokoto ìnáwà wàyí o ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ilẹ̀ yìí tó yẹ pé ó wà ní ìyọ̀nì ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Sokoto ó ti sojú abẹ ọ̀rọ̀ ń kó bẹ́ẹ̀ ló fi ìdí ọ̀rọ̀ ń múlẹ̀ fún àwọn òǹròyìn wípé òótọ́ ni àwọn báńdíìtì wọ́n ṣe ìkọlù sí àwọn abúlé ọ̀hún. Ọmọ aṣòfin ọ̀hún lórúkọ rẹ̀ á máa jẹ́ Aminu Boza tó yẹ pé ó jẹ́ aṣòfin tó ń ṣojú àwọn ẹkùn ìdìbò kan ní ẹkùn ìdìbò apá ìhà àríwá ní ìpínlẹ̀ Sokoto ní Sabombini ló sọ ọ̀rọ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ ni agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nígbà tí àwọn òròyìn tí wọ́n kàn sí ó ń sọ fún wọn ní agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Sokoto DSP Ahmad Raviu ó sọ pé òun ò mọ̀ kàn sí àwọn òròyìn láìpẹ́ lórí ọ̀rọ̀ torí pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún gan kò tí ì dé tí gbọ́ iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní agbègbè Sabombini ní ìpínlẹ̀ Sokoto. Orí adé mọ̀ tí wọ́n ń sùn ta báyìí, bẹ́ẹ̀ sì ni Yorùbá bọ̀ wọ́n ní orí adé ò gbọ́dọ̀ sùn ta, àmọ́ ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ fún ọba ìlú Ìpẹ́tùmọ́dù ìrìn apẹ̀tù tìlú Ìpẹ́tùmọ́dù yẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun torí orí adé tí ń sùn ta báyìí tó sì wà ní ọgbà àtúnṣe nílẹ̀ Amẹ́ríkà. Ẹbí Yorùbá bọ̀ wọ́n ní orí adé kò gbọ́dọ̀ sùn ta ní ọ̀rọ̀ àwọn àgbà ńlọwí lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ nílẹ̀ Amẹ́ríkà tó ti gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí apẹ̀tù wàyí o orí adé ló ti wá ń sun ìta báyìí ní ilẹ̀ Amẹ́ríkà lọ́hùn. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn ìlú ọba apẹ̀tù ọ̀hún wọ́n ti wá ké lọ sọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè wípé kí gómìnà kò ṣe bẹ́ẹ̀ kó gba àwọn o kó kéde àpèrè apẹ̀tù pé àpèrè ọ̀hún ó ti ṣòfò torí pé orí adé kò gbọdọ̀ sùn ta. Ìyá yín láti máa gé pété ná nídéédé àákò yìí á tún pàdé láìpẹ́. Olúwafẹ́mi Akọ́láwọlé Dynamic One lórúkọ tèmi ń jẹ́. Ire o.